bá mi share ètò ẹ̀, bá mi comment ẹ̀, bá mi tẹ share button. Mo fẹ́ jẹ́ kí ètò náà kó go viral. Mo fẹ́ jẹ́ kí ètò náà kó go viral. Ẹ bá mi share ètò náà. tó ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ̀dẹ̀ kú palẹ̀ mọ́ ọdún náà á bá wa láyọ̀ tàlàáfíà. Kò sẹ́nibọ́dì wa tó máa kú òjijì. Ní agbára Ọlọ́run, ojú wa méjì la máa fi rí ọdún, a máa rí Christmas, a máa rí New Year. Ọlọ́run á dáàbò bò wá. Àdẹ̀nírógun accident nínú ọdún náà. Láyọ̀ la máa ṣe ọdún náà. Ẹ bá mi share ètò, ẹ bá mi comment ẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jáwọ́ nínú ọ̀tẹ̀. Ẹ jẹ́ ká sowọ́pọ̀. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jáwọ́ nínú ọ̀tẹ̀. Ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká lè gba òmìnira ilẹ̀ Yorùbá. Mo wo show kan ní àná táwọn kan sọ pé Tẹ́ni Ọmọlógo wọ́n ń bó Sunday Igboho, wọ́n sọ̀rọ̀ sí. Ìyẹn kọ́ ni ṣíṣù tó wà nílẹ̀. Tẹ́ni bó Sunday Igboho, lágbájá bó ìyá onítìrí o. Ẹ jẹ́ ká pààyàn tì. Action la need ní Yorùbá nation. Action la need ní Yorùbá nation. Ẹ gbàgbé ọ̀tẹ̀ pé ẹnìkan bú Sunday Igboho, pé Tẹ́ni Ọmọlógo bú Sunday Igboho, ó sọ̀rọ̀ sí. Ẹ jẹ́ ká gbàgbé ọ̀tẹ̀. Action kò la need nílẹ̀ Yorùbá. Ẹ jáwọ́ kúrò nínú ọ̀tẹ̀. Ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká lè gba òmìnira. À ń sọ pé 2022 nínú ọdún yìí la fẹ́ gba òmìnira. Ṣé ọ̀rọ̀ pé lágbájá bú eléyìí, tàmẹ̀dú bú eléyìí, sóun la fẹ́ máa sọ ní gbogbo ìgbà ni títí ọdún yìí máa fi parí? Títí tá máa fi wéèsì 2022 December yìí. Kò tí ì sí ọ̀nà àbáyọ kan. Ẹ gbàgbé pé mega rally gan, pé à ń ṣe mega rally, àti ṣe mega rally, gbogbo àgbáyé ti mọ̀ pé à ń ṣe mega rally. Action la need nísìn. Action la need nísìn. Torí tá bá ti lè wọ 2023 ní January, a lè gba Yorùbá nation mọ́. Mo lè parọ́ fún yín. Nínú oṣù yìí la lè sọ pé yes, àti declare finally nínú oṣù tá wà yìí. So ẹ jẹ́ ká try ká lè gba Yorùbá nation. Ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín. Ẹ gbàgbé ọ̀tẹ̀ pé lágbájá kan bú eléyìí, kíní kan bú eléyìí. Mo fi ọba tó dá ayé tó dá ọ̀run, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ káàárọ̀-o-jíire, ẹ jẹ́ ká gbàgbé ọ̀tẹ̀ pé Tẹ́ni Ọmọlógo bú Sunday Igboho. Ẹ gbàgbé yẹn. Tí a bá gba Yorùbá nation, a lè pe ara wa jókòó pé kí ni Sunday Igboho ṣe fún ẹ, kí ló dé tó fi ń bú Sunday Igboho. A máa settle ẹ̀ láàrin ara wa. Lóòótọ́ tí Tẹ́ni bá tẹ̀ bú Sunday Igboho, tó bá sọ pé òun bú ńkọ́, pé ẹ má bínú, tó bá ti tún sọ wájú ẹ pé ẹ má bínú, Sunday máa dáríjì ni. Mo fọlọ́run bẹ̀ yín. Ẹ̀yin ọmọ Yorùbá, mo fi ọba tó dá ayé tó dá ọ̀run, mo fi bẹ̀ yín. A ti wà ní 2022, this is December 2022. A ti wà kẹ́sìn December 2023. This a lè gba Yorùbá nation. Mo fi Ọlọ́run ọba tó dá ayé, mo fi bẹ̀ yín. Tá bá ti lè wọ 2023 January, a lè gba Yorùbá nation. Ẹ jẹ́ ká gbàgbé ọ̀tẹ̀. Ẹni tó bá ń bínú nísìn pé ẹnìkan sọ̀rọ̀ sóun, mo fọlọ́run bẹ̀ yín. Ẹ jẹ́ ká gbàgbé ìbínú. Jésù Kristi gan wọ́n sọ̀rọ̀ òdì sí. Ọlọ́run ọba tó dá wa sáyé, ẹlòmíì tó bá fẹ́ béèrè kan lọ́wọ́ Ọlọ́run, tí Ọlọ́run bá tètè ṣe fún, á sọ̀rọ̀ òdì sí Ọlọ́run. Síbẹ̀síbẹ̀ Ọlọ́run dáríjì wá. Ká má tí sọ pé ẹlẹ́ran ara ni wá. Àwọn kan pariwo sí pé Tẹ́ni Ọmọlógo bú Sunday Igboho. Sunday Igboho ṣáà jáde pé Tẹ́ni bú.
ẹ jẹ́ ká gbàgbé ọ̀tẹ̀ ẹ̀yin Yorùbá. Ṣé lágbájá báyìí bú lágbájá ṣóun la fẹ́ máa follow ní? It's no good, kò dáa. Lágbájá báyìí bẹ́lẹ̀ tí tọ̀hún bẹ́lẹ̀, ṣé bẹ́ẹ̀ la ti fẹ́ gba Yorùbá nation ní this 2022? So tá bá wọ January this 2023 a lè gba Yorùbá nation mọ́. So tá bá ti lè gba Yorùbá nation ní 2022 ẹ jẹ́ ká follow Bọ́lá Ahmed Tinubu Jagaba. Tá bá ti lè gba Yorùbá nation ní this year 2022 ẹ jẹ́ follow Jagaba. Ẹ jẹ́ follow Bọ́lá Ahmed Tinubu. Tá bá ti lè gba Yorùbá nation ní this year 2022 a tún lè gba Yorùbá nation mọ́. Kàkà bẹ́ẹ̀ ẹ jẹ́ kó follow Bọ́lá Ahmed Tinubu, ká kó support ẹ̀. Tá bá sọ pé a fẹ́ máa bára wa jà pé lágbájá báyìí bú lágbájá, eléyìí ò mọ̀rọ̀ sọ, ó ń rí lágbájá báyìí fi, a lè gba Yorùbá nation. Ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan, ẹ jẹ́ ká darapọ̀, ká lè sọwọ́ pọ̀. Ẹ jẹ́ ká jáwọ́ kúrò nínú ọ̀tẹ̀. Ọ̀tẹ̀ ò dáa. Mo fọlọ́run bẹ̀ yín, ẹ̀yin ọmọ káàrọ̀ oòjíire, mo fi Ọlọ́run bẹ̀ yín, ẹ bá mi share ètò, ẹ bá mi comment ẹ̀. Mo fọlọ́run bẹ̀ yín, Yorùbá nation òun ni gangan ni solution tí a lè fi gbára wa kúrò nínú oko ẹrú àwọn Fúlàní. Ẹ̀yin agitators, mo fọlọ́run bẹ̀ yín, ẹ má bára yín jà. Anybody tó bá ní ìkùnsínú sọmọ ẹnìkejì ẹ pé lágbára báyìí pé kò mọ̀rọ̀ sọ, ẹ jẹ́ ká fi gbogbo ìbínú sílẹ̀. Tá bá ṣe ń continue ìbínú yìí, a lè rí Yorùbá nation gbà o. Tí ìjà bá ti wà láàrin wa tá a parí ẹ̀, a lè rí Yorùbá nation gbà, kò kí ṣe pé ìfẹ́ la máa fi rí Yorùbá nation gbà. Tó bá sì ìfẹ́ kò lè ṣeé ṣe o. À ń sọ pé k'Ọlọ́run kó gba kíní fún wa, à ń pe orúkọ Ọlọ́run pé Ọlọ́run bá wa gba Yorùbá nation yìí fún wa. Inú wa ò dẹ̀ dùn síra wa, à ń bára wa jà. Báwo la ṣe fẹ́ gba Yorùbá nation? Anybody tó bá ní ìkùnsínú sọmọ ẹnìkejì ẹ pé lágbájá báyìí ṣẹ̀ mí, ẹ jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ ìbínú. Ọlọ́run ọba tó dá wa sórílẹ̀-èdè ayé, à ń ṣẹ̀, ó dáríjì wa. Àmọye àwọn èèyàn tó sọ̀rọ̀ òdì sí Jésù tún dáríjì wọn. Ká má ti sọ pé ẹlẹ́ran ara, à ń ṣẹra wa, ó yẹ ká dáríjì ara wa. Ahọ́n àti ẹyin wọn máa ń bára wọn jà náà, so wọn máa tún parí ẹ̀. Ẹ jẹ́ ká gbàgbé pé lágbájá báyìí bú Sunday Igboho, ẹ jẹ́ ká gbàgbé yẹn. Ìyẹn kọ́ ni gangan ni action. Action ni pé bá ṣe máa gba Yorùbá nation ní this year, òun gangan action tí èmi ń bèrè gangan nìyẹn. Ẹ gbàgbé pọ̀rọ̀ bàbá Akíntóyè sọ pé òun ti resign. Ẹ̀yin youth Nàìjíríà, ẹ̀yin youth ilẹ̀ Yorùbá, ẹ gbàgbé pé ìyá onítìrí, ẹ gbàgbé Sunday Igboho, ẹ gbàgbé bàbá Akíntóyè. Ẹ̀yin youth lẹ máa follow iwájú. Àwọn àgbàlagbà máa sọ pé ẹ̀yin ọmọdé ẹ máa rìn síwájú, à ń bọ̀ lẹ́yìn yín. Ẹ̀yin youth lẹ máa take action, káwọn àgbàlagbà tún tẹ̀lé yín, torí ẹ̀yin lẹ ní ìjọba, ẹ̀yin lẹ ní ìlú. Àwa youth la ní ìlú, ẹ̀yin lẹ gbọ́dọ̀ síwájú, no going back ni. Tí bàbá wa Akíntóyè àti Madam Modúpẹ́ Onítìrí àti Sunday Igboho tó ń bá dá sí ọ̀rọ̀ Yorùbá nation, ṣé àwa youth a lè gba òmìnira wa ni? Ká takú, kí ìmọ̀ wa kó jọra, kó wà lójú kan pé a gbọ́ pé ìkan báyìí la fẹ́. Tá bá pẹnu pọ̀ pé ìkan báyìí la fẹ́ ní orílẹ̀-èdè wa, ìjọba máa ṣe fún wa. Pé a fẹ́ lágbájá báyìí, òfin báyìí làwa fẹ́ lò. Àwa youth la ní ìlú. Tí Sunday Igboho àti Modúpẹ́ Onítìrí àti bàbá Akíntóyè tó bá dáhùn sọ̀rọ̀ Yorùbá nation, ṣé àwa youth ṣá lè take action? Tá bá rí wọn sí, a lè take action ni. Tá bá rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí, ṣé pé a lè take action? Tá bá rí Modúpẹ́ Onítìrí, Sunday Igboho àti bàbá Akíntóyè, ṣé àwa youth a lè take action ni? Àwọn àgbàlagbà máa ń sọ pé ẹ̀yin ọmọdé ẹ follow iwájú, à ń bẹ lẹ́yìn yín.
tẹ́yìn bá ti ń lọ wájú àwọn máa tẹ̀lé yín lẹ́yìn bó ṣe máa ń ṣe nílẹ̀ Yorùbá nìyẹn. Àwa youth tá bá sọ pé à ń bẹ̀rù, tá bá sọ pé à ń bẹ̀rù pé a lè take action, pé à ń bẹ̀rù pé àwọn àmì máa pa wá, ẹ lè bọ́ kúrò lóko ẹrú o. Kí má parọ́ fún yín, ìyà tún máa jẹ yín sí ní mọ́mọ́ ni, á tún máa jẹ yín sí ni. Ẹlòmíì ṣe parọ́ pé ráìsì ti wọ 40,000, tó bá tó sí nǹkan ráìsì máa wọ 60,000. Mo fọlọ́run bẹ̀ yín, ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká lè gba òmìnira. Ire o.